Our only Bible reading for the service of our Baale Thanksgiving will be seen in the First Thessalonians chapter 5. We start the reading from verse 12 to 27. I will read in the Yoruba language. Láti máa mọ àwọn tí ṣe làálàá láàrin yín tí wọ́n sì ń ṣe olórí yín nínú Olúwa tí wọ́n sì ń kìlọ̀ fún yín ẹsẹ̀ 13. Kí ẹ sì máa bọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí iṣẹ́ wọn. Ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Báyìí ni apá ẹ̀rọ kíkà yìí kó lọ kó gùn sí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ náà fún ìgbàlẹ̀ ní gbogbo wa. Ìlú Ìkọlá dọwọ́ rẹ̀. Ìdàrú ọ̀gbọ̀dọ̀ wọnú ìlú wa. A ò gbọ́dọ̀ kẹ́wàá mọ̀ lórí ọgbẹ́ yìí. We must not have any regret over this. Ọmọ òun ò gbọ́dọ̀ fọ̀ wípé kí ni Baale náà ṣe dúpẹ́ fún. Why did the Baale have to live for Ẹni this? tó bá mọ wúrò ló máa mọ pẹ́lú. Whenever he stops, he cannot have Ilé to ìwà wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró lọ́wọ́. Ẹ̀yẹ sọ fún Ọlọ́run. Olúwa a gbé ọ̀gá tọ́lá ìjẹ́ kí ìlú Ìkọlá ó dé Ìkọlá. Ó jẹ́ kí ìlú Ìkọlá ó dàrú. Ó jẹ́ kí ìlú Ìkọlá ó bàjẹ́. Àti Baale àti gbogbo olóyè. Ọlọ́run bá wọn tó. Ó ní àdúrà pẹ́.
man of authority. Ẹni tí a ṣe The lọ́wọ́. first citizen as far as Ikola Ẹni is concerned. àkọ́kọ́ nínú agbègbè Ìkọlá. Ẹni tí Ọlọ́run bá ṣètò ìjọba náà. God that the person Tí gbogbo wa péjọ papọ̀ nítorí tí wọ́n to lò. this environment in which we all gather because of him. Amen. 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 Àwọn náà ni bàbá wa He is our father. Baale The Baale. ENIMAKURE. ENIMAKURE. Hallelujah. Amen. Amen. Ẹ jẹ́ kí wá sọ pé ẹ kú ọdún sáà. Let us say God listen. Ẹ ó ṣọ̀pọ̀ ọdún láyé. You will live longer. Ẹ pẹ́ fún wa o. You will live long for us. Amen. Amen. No any other person, the pastor of our time, you know, is a teacher of the word, is an evangelist to the call, and we enjoy his grace as far as his tenure is concerned. That is Pastor Olojede. Hallelujah. We greet all of us. We greet our Baale and all the leaders. So we are thanking God for what God has done for the year. Iye, ààbò, ìtura, àlàáfíà, ìbùkún àti oríire gbogbo tí ọkàn yín fẹ́ Ọlọ́run àyìnlá. Amen. Mo kí àwọn ìjọ Ọlọ́run I greet the church of God and our people. The secretary, thank you. Mo sì kí àwọn bàbá wa And I Baale greet our father Baale àti Baale ìkànsì. and the Baale council. Kí gbogbo yín. I greet every one of you. Ẹ jọ̀ọ́, Please, mo fẹ́ tọrọ àyè ni. I want to plead for a time. Ọlọ́run ní jẹ́ kí n lọ́ra mi lójú. Amen. Torí Because tó bá ní kó sọ pásítọ̀ Baale, we are ìyẹn the pastor pásítọ̀ of Baale. Baale's pastor and his pastor. Kò sì dáa, And it's not good wọ́n máa ṣe nǹkan tó tó ilé for ìtura you to do sílẹ̀. something like this and I will not be there. Ṣùgbọ́n ẹ ló kọlura wọn. Things are eating themselves. Bí mo ṣe bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ As I'm máa talking to us presently, wọ́n ṣe DCC kàwé lọ́wọ́ there's this nínú are ìjọba going on in our hostel. ìjọsà. Listen, Mo gbàdúrà ní àkókò ìṣèlú tí until ìlú we ní ìlera. that this Àwọn community yóò ní wọn nílùú ìmọ̀. sorrow will not come into this community again. Àkókò tí yín a ní ọ̀nà tó dáa. We have a good road. A sì kí ní iná tó And dáa. we are having good lights. Lórúkọ Jésù kò ní bàjẹ́. To not expect in Jesus' name. Lójú wa ìwà ẹ̀ẹ́dì ọba aládé. Before us to become a king. Gbogbo àwọn ìjòyè yín wọn ò ní kú lọ́mọdé. Amen. We will Gbogbo not àwọn die ìjòyè in yín yóò dàgbà. All your chiefs Gbogbo will ìjọ get Ọlọ́run to nílùú yìí ó máa dàgbà sókè. A ó sì lè rere Ọlọ́run. Amen. I Ẹ was ṣe púpọ̀ o. God bless you. At this moment, Nígbà we are going to call a máa on the camp choir. camp choir. We're going to be led by Tó máa dẹ́nu darí rẹ̀ sí. Evangelist Bambolu. Thank
God. That is the theme of what I have to say. What does God want? I was there when the staff of office was being given to our father. We thank God that this is the 5th year. And what is so sure is, by the time you are going to celebrate the 6th year coronation, we are going to sit as guests as well. I am going to sit as a guest. Because somebody will have to become the HOD, then I would have left the seat for someone else. What does God want? What is the reason? Why should we even give thanks? The first thing that God wants is what we have just read in that verse 18. I want to speak on the 2 things from the same chapter. What God wants. What God wants you to do concerning the seat that you are sitting on the throne. What God wants we, the inhabitants, to do. What God wants we, the ministers of God, to do. In everything, give thanks. For this is the will of God in Christ Jesus. That's why I asked the choir to go along with me. Because I want you to reform this song as we are singing it now. This is how we used to sing before. I'm speaking to the Baale now and all the chiefs. Ìwọ ni ó ga jù. Ìwọ ni Ọlọ́run tí ó ga jù lọ. Ìwọ ni ó ga jù. Ìwọ ni Ọlọ́run tí ó ga jù lọ. Amen. Did you hear the words of that song, sir? You our fathers. When we are pleased, continue to give thanks to God in all things. One of the things that can make one have longevity or to stay long in any position that God has put the person is for the person to have a particular time in a day to be reverencing, to be worshiping the Creator of heaven and earth. Fathers, let there be time for Thanksgiving. If you think back, it is not all people that are put in such a position of Baale or king that spend up to 1 year there. We heard of the news of King of Ibadan land that
He reigned for just 6 months. So if God has given you 5 years grace, your thoughts to give this thanks is very, very good. You have done so much, so many, that nobody knew about this. Do not allow the altar of thanksgiving to depart. Either good or bad. Bóyá ó dára tàbí kò dára tó. You and the chiefs, both men and women, and all the heads that are supporting you, get a higher place. Amen. Ohun tó ṣe pàtàkì àkọ́kọ́ nìyẹn kẹ́ ẹ mọ ojúbọ àti máa yin Ọlọ́run. The first important thing for you to know is to know, to have the altar to be praising the Lord. You are the only one that knows it. Whatever you can use to reference to God, that is exactly what you should be using to praise God. And God will be helping you. Amen. Amen. And all the time that God has given you the grace to stand on this throne, we are pleading, sir. Even you, the ministers of God, you stewards of God, we are pleading to you heads here. To be knowing those that are striving among you. It is not all people that are active whenever they are put in any position. Please try and honor and reverence those that are allowing that name to be sounding like the way it's sounding. In great love. Because of the work they are doing. Jesus Christ had only 12. The Bible says he prayed all through the night before he chose the 12. If we say he prayed all through the night, that means he prayed from 6 p.m. to 6 a.m. He prayed for 12 hours to choose 12 apostles. Yes. We have Judas among them. Nobody is satisfied. Ìlú Ìkọlá májò dàrú, wàhálà ẹ̀dá májò wọ ọ̀dà, gbogbo àwọn olóyè pátá àgbàdúrà fún yín lónìí ó yá ẹ máa tẹ̀síwájú. On the 26th ìjọwọ́ yín Ọlọ́run gba gbogbo òkú bí àlọ́ ńlá kò ṣẹlẹ̀ gbọ́ Jésù Olúwa wa. Gbogbo ènìyàn ẹ̀dí ákí aleluya. Amen. Ọlọ́run. Ohun tí ó kẹ̀ ní láti mú ohun gbogbo tí wọ́n ti bá wa sọ yẹn ṣẹ. What is left for us to take what we've had? Bàbá wa. Our father. Olórí wa ní ìlú Ìkọlá-ODUNSI. Our leader in Ìkọlá-ODUNSI. Àwọn ni wọ́n ọ̀pọ̀ dúpẹ́. Is the first that will give thanks. Lẹ́yìn èyí. After which. Àwọn olóyè. The chiefs. Baale council. The Baale council. Wọ́n dúpẹ́. We also give thanks. Lẹ́yìn èyí. After which. Àwọn CDA. The CDA. Àti community lápapọ̀. And the community at large. A ó dúpẹ́. We give thanks as well.
tún sọ wọ́n á tún jà mí. Ṣọ́ọ̀ṣì wa náà lọ. Gbogbo kan náà ti jà mí. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ìjẹ Jésù. Ọlọ́run tá a pè tí ń dáhùn. Ọlọ́run tí gbogbo ènìyàn kọrí sí abẹ́ rẹ̀. Ọlọ́run tí pàṣẹ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Ayé lọ́gbọ́n ló kọ́ dé kó lágbá ọpẹ́ wa. Ẹ ó ṣe nǹkan kò sì sẹ́ni tí ó bì yín ní. Bíbélì wí bẹ́ẹ̀ ibi tí ọba wà ibẹ̀ ní àṣẹ rẹ̀ bẹ́ẹ̀. Kò sí sẹ́ni tó lè béèrè lọ́wọ́ rẹ̀ pé èyí jẹ́ kó fi ṣe èyí àbíkọ̀ òun. Àgbẹ̀ yín dá nítorí pé ẹ̀yọ̀ǹda ọmọ yín fún wa gẹ́gẹ́ bí olórí ní ìlú Ìkọ́lá-ODUNSI. Ẹ̀dùnkún ní agbára àti àtìlẹ́yìn ńlá láti dúró ní orí àpèrè láti máa sọ̀rọ̀ tí ó sì fìdí múlẹ̀. Àdúpẹ́ fún àlàáfíà pípé, àdúpẹ́ fún ọgbọ́n ìmọ̀ àti òye, àdúpẹ́ fún àṣírí bíbò, àdúpẹ́ fún ọwọ́ agbára tẹ̀ náà. Ayé lórúkọ Jésù ló àgbà ọpẹ́ wa. Lórúkọ Jésù ọlọ́gbà ẹ̀yẹ wa. Ògo ni fún Elédùmarè. Bàbá Baale ENIMAKURE ODUNTAN SULAIMON bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láti ìṣẹ́jú níbẹ̀. Ayọ̀ tẹ́ ò tí ì ní lórí gbogbo àṣeyọrí tí ọkàn yín béèrè lórúkọ Jésù ọlọ́pọ̀ tààrí rẹ̀. Òrèrè bẹ́ẹ̀ ní sí ìlú Ìkọ́lá-ODUNSI lórúkọ Jésù kejì ọlọ́pọ̀ fìdí rẹ̀ mú. Ìrànlọ́wọ́ tó làkàlàkà ní gbogbo ènìyàn ó mọ ìròyìn rẹ̀ káàkiri lórúkọ Jésù ọlọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ sí. Ẹ bá orí àánú gbà. Lórúkọ Jésù ẹ bá orí àánú gbà. Àwọn èèyàn fẹ́ dàbí dáadáa. Wọ́n yá èrò tẹ ẹni ni pé kò sóhun tí Baale ní ìdí tí ò ní. Àìmọye kan ní Baale wà. Tó jẹ́ pé wọ́n dàbẹ̀ náà kó tẹ̀ wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n mo wí gẹ́gẹ́ bí ìkọ̀rẹ́ Elédùmarè. Mo dá ìpè ní mọ̀ lọ́sí àwọn bàbá àti màmá tó wà nínú ọgbà àjàrà yìí. Mo sọ ọ́ sí ní bàbá Baale lórúkọ Jésù ìrànlọ́wọ́ tẹ̀ nílò lórí àwọn ohun tẹ̀ ń bèrè nínú lọ́hùn lórúkọ Jésù ọlọ́kọ̀ ìlú ìsìn. Gbogbo ọjọ́ tó kù lọ́dún yìí ni ọjọ́ pẹ́. Òun ni gbogbo ènìyàn fi ní Ọlọ́run. Gbogbo àdúrà lórúkọ Jésù ẹ̀ ò ní sọ fún wa. Abẹ́sẹ̀lẹ̀ ìbànújẹ́ àti òkú ohun àdánù ní ìlú Ìkọ́lá-ODUNSI. Àbá àṣẹ ti wí àti àwọn ẹ̀mí òkùnkùn gbogbo. Gbogbo àwọn alágbára ibi tí wọ́n sì ń lò ó lòdì lórí ìṣeré àwọn ènìyàn ní ìlú Ìkọ́lá-ODUNSI. Lórúkọ Jésù Ọlọ́run Baale ẹ̀ máa ń bọ̀. Èrò rẹ̀ Ọlọ́run ni kò ṣẹ̀. Nítorí pé ó tiẹ̀ ní inú dídùn sí àwọn tó ń gbàdúrà fún ire ìlú Ìkọ́lá. Ó ní ẹ gbàdúrà fún àlàáfíà ìlú Ìkọ́lá-ODUNSI. Àwọn tó fẹ́ wọ́n ṣe rere. Mo sọ láti ìsinsìnyí lọ. Gbogbo tẹ́ lérò lórí ìlú yìí lórúkọ Jésù ọlọ́pọ̀ fìdí rẹ̀ mọ́. Àdúrà yàrá inú náà ọlọ́pọ̀ ṣe kò tó ìtẹ́wọ́. Àdúrà tẹ́ka tí bá dá kó ṣe ìtẹ́wọ́. Èyí tẹ̀ ń rò tẹ́ ò tiẹ̀ tí ì sọ lórúkọ Jésù ọlọ́pọ̀ fìdí rẹ̀ mọ́. Ògo ni fún Elédùmarè. Ẹ ti dúpẹ́ lórúkọ Jésù kó ṣe ìtẹ́wọ́ bà. Ẹ ò ní sọ owó nù. Ẹ ò ní rí dàmú. Ẹ ò ní rí bàjẹ́. Bẹ́ẹ̀ ló dẹ̀ mọ́ rí. Bọ́ ọ̀la ṣe ọ̀.
àwọn abálẹ̀ kanṣu. Baale Council. Kí gbogbo ènìyàn kó máa ṣe àmì. Everyone should be saying amen. Ọlọ́run ìpè ẹ̀mí àwọn orí agbo orúkọ yìí ká. A dúpẹ́ fún yín fún orí ọ̀fẹ́ ńlá tó fún àwọn abálẹ̀ kanṣu. Gbogbo àwọn olóyè pátá láti wà níbí yìí. Wọ́n rí ọjọ́ òní tí Baale ń ṣe ìdúpẹ́ pé wọ́n pé ọdún karùn-ún lórí oyè. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Ọlọ́run má jẹ̀ gba ọpẹ́ wa. Àwọn ajá gbogbo ògùn àtọ́lá padà sí ọ̀dọ̀ rẹ̀. Ìdílé olóyè kọ̀ọ̀kan kò jẹ́ kó túká. Ìdílé olóyè kọ̀ọ̀kan kò jẹ́ kó dàrú. Ó jẹ́ kó fi ọmọ ṣe. Ó jẹ́ kó fàyà ṣe. Ó jẹ́ kẹ́mi wo lọ. Ìwọ Ọlọ́run tó dá wọn sí. Tó gba wọn ti jọ ọjọ́ òní bàbá gba ọpẹ́ wa. Wọ́n dúpẹ́ lónìí ọpẹ́ wọn kó jẹ́ ìtẹ́wọ́gbà. Mo ní ọpẹ́ yín kó jẹ́ ìtẹ́wọ́gbà. Mo gbàdúrà fún gbogbo olóyè kọ̀ọ̀kan ẹ̀mí mọ́ kó gbàdúrà fún. Mo dá ìpè mi pọ̀ mọ́ ìpè àwọn bàbá mi tó wá ń bì. Mo fi súre fún yín lónìí. Gbogbo tí ẹ ń retí tí ọkàn yín pọ̀ ń bẹ fún ẹ̀mọ́ kó yọ̀ǹdẹ̀ fún yín. Mo ní tó pẹ́ wá ń bì ẹ̀mọ́ kó yọ̀ǹdẹ̀ fún yín. Ó dáná ó tàpé ní ikú mo tilẹ̀kùn mọ́ lórí olóyè kọ̀ọ̀kan. Àtàtún wá ń bì àtàtún ò sí bì ẹ̀mọ́ kó tilẹ̀kùn mọ́. Lórí aya ẹ̀mọ́ kó tilẹ̀kùn mọ́. Lórí ọmọ ẹ̀mọ́ kó tilẹ̀kùn mọ́. Lórí ẹ̀yọ́ olóyè wọn ẹ̀mọ́ kó tilẹ̀kùn mọ́. Lórúkọ Jésù Kristi láàkókò yín ìlú Ìkọlà ò ní dàrú. Ìlú Ìkọlà kó máa tẹ̀síwájú. Mo ní ìlú Ìkọlà kó máa tẹ̀síwájú. Ẹnikẹ́ni nínú yín lórúkọ Jésù Kristi ò ní kúkú òjijì. Bẹ́ẹ̀ lolúwa wí. Ògo ni fún Kristi lókè. Lórúkọ Jésù Kristi olúwa wa. Àwọn ọ̀dọ́ jùmọ̀ máa ṣe ní àwọn ọ̀dọ́ jùmọ̀ máa ṣe ní àwọn ọ̀dọ́ jùmọ̀ máa ṣe ní. Lórí àwọn bàbá yìí, lórí àwọn olùgbà ọ̀pá ẹ̀wà, ẹ̀mí àwọn wòlíì gba ẹ̀yìn wa. Bíbélì wípé tó bá kó fún ẹnikẹ́ni, ó ní kó béèrè, ó ní Olúwa yóò fi fún un. Ìjọba wọ́n níbẹ̀, mo béèrè ní Olúwa gbogbo tó kù yín kù, tó máa jẹ́ kó rọrùn fún yín láti darí ìlú Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin sílé ṣàmà. Gbogbo ẹ̀yin community, gbogbo ẹ̀yin adarí ìlú ìletò kọ̀ọ̀kan ní orúkọ Jésù Ọlọ́run kó darapọ̀ mọ́ yín. Àwọn ibi tẹ́lẹ̀ ní ìṣàkóso ibẹ̀ ò ní dàrú, ibẹ̀ ò ní túká, ibẹ̀ ò ní wọbẹ̀, ibẹ̀ ò ní wọlé wá, oníwọ́nùjọ́, oníwọ́nùjọ́, oníwàgbègbè, oníwọ̀lú ìpàdé. Jésù ló wà wá. Ọlọ́run tàṣẹ ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì, àwọn ikọ̀ àti níjọ́ Ọlọ́run ti sọ lórúkọ Jésù kan ló pàṣẹ sí. Ìwé tí wọ́n sọ ní wákàtí àti àkókò yìí ọ̀run kó ló pinnu sí àṣẹ. Ọ̀wọ́ agbára àánú Ọlọ́run kó máa bá a nílọ. Ẹ ṣe tọdún yìí, ẹ ṣe tẹ̀lé. Lórúkọ Jésù ẹ̀mí ẹ̀rù ní pẹ̀lú. Àgùnbọ̀n máa ṣe lọ láyé àti láyé. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank the Lord. Wọ́n ló ń gbogbo ọpẹ́ yẹn àti ògùn. Ọba tó mú abẹ̀rẹ̀ ní ayọ̀. Wọ́n sì parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Òun náà ni ọpẹ́ yẹn. Mo kí ẹ̀yin bàbá wa ẹ̀kúṣẹ́ Olúwa sábàrà lọ́tọ̀. Mo lè kí ẹ̀yin wa náà ẹ̀kúṣẹ́ Olúwa sábàrà lọ́tọ̀. Tí Jésù bá fa gbogbo ẹ̀ṣẹ̀ ìdílé ológo, a ó fi ṣèrè jẹ. Mo kí gbogbo ẹ̀yin ìlú Ìkọlà ọdún sí lápapọ̀. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóyè wa náà àti ìlú Ìkọlà ọdún sí. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin CDA náà lápapọ̀. Ẹ̀yin yá wa aláfàá mo kí fún ìfẹ́ àti ìfọ̀mìnira ṣe. Àwọn ọmọ wa bá níbi tó dáa. Ọlọ́run ní ìmọ̀ Ádámù wá sí. Mo fi wákàtí àti àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kan Christian Ikola'S fún ìfẹ́ ìṣèpọ̀
nípa and ìsìn unity láàrin mùsùlùmí between the Christians and the Muslims. láàrin ìwà àbójúpẹ́ pọ̀ fún I ìfẹ́ thank God for the mo Lord. lè dúpẹ́ fún ọpẹ́ ọjọ́ ti ìdí náà tó ṣojú ẹ̀ I also thank God ọlọ́run for náà ní ọpẹ́ yẹ kò sí God ọjọ́ that fẹ́ràn wọn always tó máa dúpẹ́ unity. àwọn ìgbà dó láti ìlú náà ó To tó dance from today to tomorrow is my bá tí a birthday. ṣe kọ́lé nígbà tó bá wà pa Everything we have done, God shall accept it. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé Thank God ọdún yìí for oṣooju ẹ̀ this wá year we will ìkọ́lọ́ bless tó sì because of this oṣù year 24 oṣooju ẹ̀ wá 24 we will báyìí bless it. báyìí The 5 years of lọ́dún the náà Lord, oṣooju this ẹ̀ year wá we will bless olùkọ́ it. lọ́wọ́ ẹ̀yìn bàbá wa I àti thank our oṣooju wa fathers. mo sọ wá pé ẹkú I greet you all for your love. ìfọ̀rọ̀ ṣe wà ní program ayé máa ń ṣe ní àdúrà ọdọọdún I wish to see tó wà lẹ́kọ̀ọ́ gbogbo prayer látúnyáyá come around gbogbo náà ni is a máa gbàdúrà fún for which nítorí pé gbogbo ọjọ́ ní búburú because àdúrà every máa fi ra ìgbà day padà is filled with a máa evil gbàdúrà fún 2025 náà ọlọ́tí mọ́lẹ̀ á dẹ̀ bá gbọ́ àdúrà náà and God will hear wọ́n our ṣe gbà prayers. fún wa á jẹ́ kí ìlú ìgbọ́lọ́jọ́ wa lójú wù ní pé What ìtẹ̀síwájú matters yìí most is the òun ló jẹ́ wá lójú of this àwọn community. náà lè kọ́ orí ọlọ́run àti àdúrà náà fún àlàáfíà ọlọ́run lórí ààbò ìlú ọlọ́run ọba tó ń ṣọ́ ìṣòro ilẹ̀ ó ṣe lè tálà wá agbára mélòó lọ́wọ́ yìí tóbi ní wọ́n bá pè é nation street ní nation níbi yóò máa ṣe ọlọ́run tó ń ṣe òkú yìí lórí ọ̀sán ọlọ́run náà atẹ́gùn àlàáfíà á mú afẹ́ nílùú yìí lórí ẹ̀kọ́ amúrọ̀gbọ́ pé ní January yẹn a máa tó wọ́n ti CHRIASTIAN 13-14-15 láwọn fi ṣe program yìí tó bá jọ túyáyá kò sí ìrànwọ́ tá a lè fọ́nrán náà ìjọba àti ọlọ́run lọ nítorí pé àwa ni ọmọ ọlọ́run ọlọ́run rẹ̀ ní bàbá wa á lè máa kọ́ àgbà wa ó fi àsìkò pípẹ́ lọ́wọ́ pé ikú ẹ̀yà wa náà ilé olóògùn ọlọ́run ilé rẹ̀ jẹ́ ogun láti tọ́ àwọn kwaya àwọn olórin nínú ìgbésẹ̀ ọlọ́run mẹ́rin náà lè agbára ọlọ́run á gbé ọlọ́run pé nínú ọ̀la àrísọ́run náà kárí mínísítà sínú àwọn ọmọ ọmọ wa ní ilé ọlọ́run àdèmọ́ àrígbé ọlọ́run ó fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ó fẹ́ ẹ̀rọ wọn ó wà ní ìgbà yìí wọ́n máa ṣọpẹ́ rí ọdún tó aṣojú èmi wa olùpẹ́ pé òkú olúwa ẹ ṣé gan-an. Thank you, brother. Ọlọ́run gba ẹ̀yìn wa. Tá a bá ní ilé ìtọ́jú mọ́ ẹ̀ṣẹ̀ nínú ìpàdé ìtòní, Ọlọ́run máa darí. Àwa aṣọ gbogbo tán, àyè ṣí sílẹ̀, àyè wàhálà ìdààmú má jò ṣí sílẹ̀ fún wa. Olúwa má jò ṣí sílẹ̀ fún wa. Alágbàwí ẹ̀dá ńlá àti ọdún 26 bí ọlọ́wọ́ lónìí, Ọlọ́run lọ gba gbogbo wa. Ibi tá a wúlò ẹgbẹ́ bí fídì yẹn, ọ̀run ya bẹ̀ sí mímọ́. Bàbá yà á sí mímọ́, ọmọ yà á sí mímọ́.
gbogbo agbára tẹ́ fi jí ọlọ́run lò lọ́jọ́ náà gbogbo àwọn kan tí ó wà bẹ́ẹ̀ bàjẹ́ arógun accident bàjẹ́ arógun accident kí wọ́n wá bí láyọ̀ kí wọ́n padà láyọ̀ àtàlà bí a ti lọ sí ilé tí ara gbé ẹ máa bá wa lọ àwọn wọlé lọ àwọn ọ̀sán aṣálẹ̀ àwọn lẹ́sùn àwọn lẹ́kùn bàjẹ́ jẹ́ tí wọ́n bí àwọn yòókù dájú lórí wa ẹ máa fi ṣọ́ yíṣọ́ wa ọlọ́run gbọ́ àdúrà nígbà tí ó bá dìbò yọ ọdún tó ń bọ̀ ẹnikẹ́ni ló wa láti ó dìde ìṣẹ́jú kan mẹ́tì kan lọ. Olùdókè Jésù tó lọ wa.